A kí Ọlọ́run mo sì fi ìyìn fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kí Ọlọ́run kó má ṣàì gba ọpẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. Kọ́lọ́run kó dúró ti gbogbo wa nínú gbogbo ìtàǹbà ṣe gbogbo tí à ń ṣe nílé ayé wa. Kọ́lọ́run bá kó mọ́ kọ iṣẹ́ rere wa, kó mọ́ kọ lù wá láyà, kó ṣe ní àtẹ́wọ́gbà. Gbogbo ọ̀nà tí ẹnìkọ̀ọ̀kan wa tí a bá gbé tí ó ń ṣe àṣìṣe láàrin wa pẹ̀lú Ọlọ́run ọba, kọ́lọ́run bá kó ṣe àforíjì fún gbogbo wa. Ìyẹn dá mi lójú púpọ̀ jù wípé gbogbo ẹ̀dá ìwò tó bá ṣe Ọlọ́run ọba tó jẹ́ pé ó hàn sí tàbí kó mọ̀, ó wá padà wá mọ̀ wípé n tó ń ṣe yìí láàrin òun pẹ̀lú Ọlọ́run ọba, òun dá ẹ̀ṣẹ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba, ọba aláforíjì ni. Ọlọ́run ọba náà sì sọ pé tí wọ́n bá foríjì yín tán, máa padà wá kẹ́yìn. So bọ́rọ̀ Ọlọ́run ọba ti ṣe rí nìyẹn. Àti ṣẹ Ọlọ́run ọba a máa rọrùn púpọ̀. Bẹ́ẹ̀ náà ni àforíjì látọ̀dọ̀ Ọlọ́run ọba sí ọ̀dọ̀ àwọn ẹ̀dá. Ó rọrùn fún Ọlọ́run ọba torí pé kò ná Ọlọ́run ọba ní nǹkan kan láti pé ó fẹ́ fìyà jẹ ẹnikẹ́ni. Lọ́fà tó sọ pé tí ẹ bá ti ṣẹ̀ mí, tí ẹ sì mọ̀ tí ẹ sì tọrọ àforíjì, Ọlọ́run ọba ní máa ṣàforíjì fún yín, máa ṣe àforíjì fún yín tán, máa tún wá ṣe wá ṣe ìkẹ́ fún yín. Kí Ọlọ́run ọba kó mọ́ ṣàforíjì wá ní gbogbo ọ̀nà tí a gbà fi ṣẹ̀ Ọlọ́run. Èyí tó burú jù tí kò dá fẹ́ dà ni pé láti pé ká jọ mọ̀ ṣe ara wa. Torí pé tí èèyàn bá ń ṣe èèyàn ẹgbẹ́ rẹ̀, tí ó bá ní ìjọra rẹ̀ lójú wípé òun ti ṣe náà, ta ni ó mú mi? Ọlọ́run máa mú yàn. Ọlọ́run ọba máa mú yàn. Tí Ọlọ́run bá gbogbo ẹni tí Ọlọ́run bá sì mú, ojú kí ọlọ́pàá ó mú lọ, ojú kí sójà ó mú lọ, ojú kí owó òfin kankan, sówó òfin kan tó kọjá òfin títí Ọlọ́run ọba. Òfin títí Ọlọ́run ọba ló gbóná jù. Kí Ọlọ́run ọba kó máa kó wa yọ. Lórí ìrìnàjò ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tí à ń ti wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ìgbà tí a ti ń sọ lọ́rọ̀ ẹnu tẹ́lẹ̀tẹ́lẹ̀. A ṣe ní ìwé, a kọ ní ìwé fún àlàáfíà ìlú. Àwọn tó gba ìwé náà nígbà náà wọ́n kà á. So gbogbo nǹkan tí Ọlọ́run ní kí wọ́n máa ṣẹlẹ̀ ní ìsìn ni pé àsìkò Ọlọ́run ọba ló tó ló dìde sí wa lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ló fi wá ṣe àtẹ́wọ́gbà. Kódà kíní kan tó dá wa lójú ni pé tí mọ́ àwọn tí wọ́n lè máa bínú sí wa àbí tí wọ́n lè máa bú èébú sí wa, ẹ̀rí ń bẹ ló jẹ́ pé ó dá wa lójú pé láàrin wa pẹ̀lú Ọlọ́run ọba, láàrin wa pẹ̀lú wọn pẹ̀lú Ọlọ́run ọba, Ọlọ́run wọn padà ṣe ìdájọ́ láàrin wa pẹ̀lú wọn. Torí pé gbogbo wọn náà ni wọ́n mọ bí ìrìn ti ṣe rí, tá a sì fi tó wọn létí kó tó di pé ó débi tó dé yìí. Gbogbo ẹ̀dá yòówù tó bá ní iná ọ̀tẹ̀ ni òun máa dá. Kíní kan tí mo fẹ́ kó ní tọ̀hún lọ rí mọ̀ ni pé tí Ọlọ́run bá ṣe tán tó bá fẹ́ ro òjò ẹ̀sìn Ọlọ́run ọba ó rò ni ó rọ̀ kalẹ̀ sórí gbogbo ẹni tí máa ń dáná ọ̀tẹ̀. Tí òjò ẹ̀sìn bá sì fi lè rọ̀, ó yẹ kó pa iná. Ojú ò ṣe kíni, ojú ò tì ọlọ́tẹ̀ torí pé òun gan náà ojú náà yóò pa. Kọ́lọ́run bá kó má fi wá síbi ẹni tí ń ṣe ọ̀tẹ̀. Ó rọrùn láti sọ ọ̀rọ̀ tó lè ba nǹkan jẹ́, kò rọrùn láti lè fi ṣe àtúnṣe nígbà tí wọ́n bá ṣe kíni. Àti wọlé rọrùn àti túnkọ́ iṣẹ́ ńlá ni nǹkan tí ń ṣe wá ní ìsìn nílùú Ògbómọ̀ṣọ́. A ti ṣẹ́ra wa lọ. Ẹlòmíì mọ̀ fẹ́ ṣẹ̀yàn ni. Omi ń bẹ téèyàn ń ṣe níṣe wípé ta ni ó mú mi? Ẹlòmíì ò ṣiṣẹ́ níṣe wípé ó fẹ́ ìyọrísí dáadáa nǹkan wípé tọ̀ bó ṣe ṣe ni. Láti pé kí nǹkan ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú bàbá wa Saka Balógun Adégbìtẹ́, kí n wá sọ fún wọn wípé mo tọrọ àforíjì fún wọn gẹ́gẹ́ bí ọmọ sí bàbá, láàrin bàbá sọ́mọ. Wàláì kò tì mí lójú pàápàá. Kò sì yẹ̀yẹ́ mi pàápàá. Kò sójú tì fún mi. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ó fi hàn wípé wọ́n bí mi, wọ́n kọ́ mi, mo sì gbẹ́kọ̀ọ́, mo sì tẹ̀lé ẹ̀kọ́. Ẹgbọ́n orin kan tí Barrister kọ, bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀.
kó ńgbà tó tún wá dá àyè ibì kan ní bọ̀wọ̀ fágbà ni. Ó ní kì í ṣe ẹni tó bí ni nìkan ní nǹkan tá à ń sọ yìí, kódà bó ṣe pé jọ́ kan oṣù ló fi jù ọ́ lọ rere kọ́ lọ rí rántí pé tó bá di jọ́ kan o àgbà ó padà wá kan ìwọ gan náà. ń ló bí ìkọjá ààyè tó wá láàrin mi sí bàbá Sàká Balógun tí mo fi tọrọ àforíjì lọ́wọ́ wọn. Ó rọrùn nítòótọ́ fún ẹnikẹ́ni láti sọ fún ìyá àgbàlagbà pé ìyá ẹ pàdé yín mọ́, but kò rọrùn fún ọmọ láti pé kí ọmọ kọ́ máa sọ fún ìyá ẹ̀ pé ìyá ẹ pàdé mọ́. Ní nǹkan tó ṣẹlẹ̀ wàláhì tàláhì ó rọrùn fàjèjì ó sọ fún ìyá mi ìyá ẹ pàdé yín mọ́ ìtàlẹ̀ wà, àmọ́ kò rọrùn fọ́mọ láti sọ fún ìyá ẹ pé ìyá mi ẹ pàdé yín mọ́ ìta gbangba lẹ́wà. Bẹ́ẹ̀ nǹkan tó ń sọ nǹkan gidi ni, but kò tọ́ sẹ́nu títí ẹ̀. Kò sírò àgbékalẹ̀ tó fẹ́ gbé kalẹ̀ yóò padà jẹ̀bi ọ̀rọ̀ ni. Bíbí rẹ ni mí, mo sì ní bíbí, mo sì lẹ́kọ̀ọ́. Oní nǹkan ni mí, onílù ni mí, mi ò ní gbàdúrà kó tú. Bàbá gbogbo ètò ìgbé ti fẹnu kọ lára yín, mo fi orúkọ Ọlọ́run bá mo fi bẹ̀yìn, mo fi alálẹ̀ ìlú mo tó fi bẹ̀yìn láti pé kẹ́ mọ́ bínú bọ́rọ̀ àrìn yẹn bó ti ṣe rí rẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ ń bú mi, ẹ jáde tẹ́ ń sọ̀rọ̀ káàkiri, wàláhì èèyàn ò ní sọ pé kọ́mọdé kọ́mọ dẹ́tẹ̀ lópin ìgbà tó bá ti mọ̀ pé òun bá lè dánú inú gbógbé kọ́mọ dẹ́tẹ̀ lọ. Ṣé ẹ rò pé nǹkan tẹ́ ń dálẹ̀, tẹ́ ẹ rò pé ń ṣe yìí, ṣé ẹ rò pé ó mọ ní ọ̀rọ̀ Yunusa àti ìlú ni? Yunusa ti fẹ́ tùlù mọ́ wa lórí. Àwọn Christian dákẹ́ wọn káwọ́ gbéra. Ṣé ẹ rò pé wọn lẹ́tọ̀ọ́ l'Ógbómọ̀ṣọ́ ni? Àbáwọn oníṣẹ̀ṣe tán káwọ́ gbéra. Ṣé ẹ rò pé nu wọn náà tọrọ nílùú ni? Kò tí ì sí kankan nínú wọn tó ti dìde ní ìsìn, tó ti jáde ní ìsìn, tó ti sọ pé òun gbà o. Ìwọ̀n bá tà ń jọ sọ láàrin ara wa ní ìsìn, mùsùlùmí sí mùsùlùmí ni o. Ṣé ẹ rò pé táwọn Christians bá dìde ní ìsìn tá máa sọ pé àwọn ò gbà, kẹ́ fi ààyè tí ọba sẹ́gbẹ̀ẹ́ kan náà ká mọ̀ wulẹ̀ tí sọ pé ọ̀rọ̀ ọba làwọn fẹ́ sọ, pé ẹni tẹ́ ń sọ̀rọ̀ ọba yìí Christian ni ẹ̀ ń sì ń parọ́ ọmọ ẹni tẹ́ ń sọ yìí kò dáa, tí wọ́n bá gbẹ́jọ́ dìde sẹ́ ẹ rò pé lè bọ́ ni? Àbí oníṣẹ̀ṣe tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ lórí nǹkan tó wà nílẹ̀ tí Yunusa ń wọ̀n wọ́n lé pé wípé òun ti sọ fún wọn pé wọ́n wọ̀ náà bẹ́ẹ̀ ni pé òun ló ní gbogbo ẹ̀ tí ń dáná kalẹ̀ fún everybody. Àbúrò wa kan sọ ọ̀rọ̀ kan nínú platform, one of our platform ta ni Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum platform. Mo dey appreciate ọ̀rọ̀ tó sọ níbẹ̀. Kí lọ̀rọ̀ tó sọ níbẹ̀ tí mo gbé yẹ̀wò tí mo appreciate gidi gan nínú rẹ̀ ìlọ̀rọ̀ nípa Yunusa tó sọ. Ó ní ẹbí léèrè ẹ̀yin àfáà tẹ́ ń di káàkiri pé àfọ́ ní sálàfí ni alìsúnà pé bàbá tó bí òun, bàbá wa Gbẹ́sìngà, nígbàtí Yunusa dé ó lọ síbi mùlídì, ó lọ síbi àjọyọ̀ ìmáàmù Ọ̀fà. Ọjọ́ kejì bó ti ṣe dé báyìí ó wá bá wọn ṣe mùlídì lọ́dọ̀ bàbá wọn. Sẹ́yìn sálàfí mọ́ ṣe mùlúdì pẹ̀lú wọn. Lẹ́yìn ìgbà tó parí mùlúdì lẹ́yìn náà ó tún padà lọ rèé ṣe mùlúdì alẹ́ tí ó kọ́kọ́ lọ ilé tó lọ pẹ̀lú sísìn. Èmi wà níbi mùlúdì yẹn, àwọn èèyàn dìde wọn kí nígbà tó dé báyìí tó ń tẹ gbàràgbàrà tó ń lù mí ò kí, torí pé láti bẹ̀rẹ̀ pàpẹ́ ni mo ti mọ̀ pé kì í sọmọ rẹ̀, kò sí mọ́lẹ̀ kankan lára rẹ̀. Ṣé kí n rán létí Yunusa? Ó ní ọba ń bọ̀ wá, wọ́n fẹ́ yan ọba, ẹ̀yin tẹ́ sì ṣètò ọba ni, ṣùgbọ́n ẹ̀yin aráàlú ìwọ fẹ́ fún wọn ní àdúrà tó wọ́n mọ̀ ṣe.
àdúà tó fún wọn lálẹ́ ẹjọ́ rẹ̀ rabbi anzil munzalan mubarak wa anta khairul warisin ní tọ̀mọ̀ fún wọn. ní àdúà tó fún wọn lálẹ́ ẹjọ́ rẹ̀ tó ní ẹ máa kọ́lẹ̀ ní gbogbo àwọn èèyàn sáré wá báyìí náà ń kọ́ mú ní ẹgbẹ́ òkè ẹwù ahlul fitina tí wọ́n wà mọ́ ìpèrà rẹ̀ ní ahlus sunnah. lára gẹ́gẹ́ bí ọ̀kan nínú ọmọ mi ti ṣe wí nínú téèpù ẹ̀ ó láwọn kan ń bẹ tó yẹ pé sálàfí ni pọ́nbélé tẹ́ bá ti mọ̀ wọ́n ẹ̀ mọ̀ pé sálàfí ni wọ́n kò dìgbà tán bá sọ fún yín pé ànábì sọ pé ọlọ́run sọ pé ànábì sọ pé nínú ìwà àti ṣe sílẹ̀ tí mọ̀ pé àwọn eléyìí sálàfí ni wọ́n. àmọ́ àwọn kan ń bẹ tó yẹ pé sálárò ni wọ́n ọdẹ orí ń bẹ lára wọn ti ya wèrè wọ́n sá ní àárò ni gbogbo ọ̀rọ̀ tí ó bá máa jáde lẹ́nu wọn ọ̀rọ̀ tí ó máa da ìlú rú ni ó máa jáde láàrin ẹnu wọn. àwọn tó ń pè ní sálárò nù. irú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ kò síbi tẹ́ ẹ fẹ́ gbé Yunusa sí ibi tá a fẹ́ attach ẹ̀ mọ́. wàláì I'm making my sense o lórí ọ̀rọ̀ pé tẹ́ bá gbọ́dọ̀ má sọ̀rọ̀ má sọ pé Yunusa is the bone of contention torí pé òun gan fúnra ara rẹ̀ bí wọ́n ti ṣe ń jùkọ̀ ọ̀rọ̀ lóhùn bí dáa kò lè jáde kó pò ń fẹ́ fọlọ́pàá mẹ́nì kankan àbí ó fẹ́ lọ sí kóòtù lórí anybody torí pé ó ti mọ̀ wípé he is a scammer níbi cross examination ni wọ́n ti mú. He's a dupe scammer ni. Yóò wá give account mọ́sálásí wa bó ṣe ṣe. nínú àwọn tí wọ́n kó owó kalẹ̀ fún ìrànlọ́wọ́ mọ́sálásí because there is a video tó ṣe tó sọ pé òun ti ná I will not stop saying this òun ti ná 70 million sí mọ́sálásí Ògbómọ̀ṣọ́ architecture ara ó nípa tí wọ́n kó nínú mọ́sálásí yẹn. Senator Buhari ó ní ipa tí wọ́n kó nínú mọ́sálásí yẹn. Open Salau ó ní ipa tí wọ́n kó nínú mọ́sálásí yẹn. Bàbá wa Ibrahim tí gbogbo ayé tó mọ̀ wọ́n sí bàbá àánú wọ́n kó símẹ́ǹtì kalẹ̀ in hundreds of bags tí wọ́n kó kalẹ̀ fún mọ́sálásí yẹn. Mọ́sálásí ti wà ní kíkọ́ o kìí ṣe pé àṣẹ fẹ́ kọ́ ni wọ́n kó símẹ́ǹtì yẹn kalẹ̀ ní èyún bàbá àánú gbogbo bọ́n ṣe ń ṣe nǹkan wọn láwùrí pé kí àánú ọmọ wọ ìlú Ọlọ́run bá kò ní yọ àánú náà kúrò nínú ọ̀rọ̀ títí wọn náà tọmọtọmọ ní bàbá àánú. ẹ béèrè pé símẹ́ǹtì tí bàbá àánú kó kalẹ̀ níbo ni símẹ́ǹtì yẹn wà. àwọn architect tí wọ́n ṣe ń tán ṣe wọ́n ní àwọn òṣìṣẹ́ síbẹ̀ Yunusa manipulate gbogbo wọn ó tún kó wọn sábẹ́ wọ́n tún jọ ń lu àwọn tó pè wọ́n níṣẹ́ wá ṣiṣẹ́ wọ́n tún jọ lù wọ́n ní jìbìtì wọ́n ń lu àwọn ọ̀gá wọn ní jìbìtì as against Yunusa. wọ́n divert omi wọ́n convert into money wọ́n dá sápò ara wọn. Simenti Bruno Senator Bruno nǹkan. níbo ló wà? He paid for it. Convert as a cash. I want Yunusa to deny this. All these people are still alive. Mo lè pè wọ́n. Ẹ wá jẹ́ ká wá béèrè ní gbàǹkọ́gbì. Àwọn nǹkan tí Alhaji Ejide gangan fúnra ara rẹ̀ Alhaji Ejide tó ti ṣe sínú mọ́sálásí yẹn cash lówó in money in kind in everything tó ṣe sínú mọ́sálásí yẹn tó yẹ pé combined to what is there in that mosque kí Yunusa tó máa sọ pé òun ná 70 million naira. gbogbo àwọn tá à ń wí yìí o nǹkan ṣe nínú mọ́sálásí yẹn kò jẹ́ kó yọ o. They contributed their money, good money, into it. Baba wa Musasco ó ní iye tí wọ́n ti contribute
tọ̀sán tòru tí wọ́n ná síbẹ̀ yẹn. Bàbá wa sójú mùsùlùmí Musasco ó ní ètò ti ṣe síbẹ̀ ẹsẹ̀. Bàbá wa Basọ̀run Àdínì aside from material aspects tí wọ́n ṣe síbẹ̀ yẹn, financially lówó transaction tí ń lọ sọ́dọ̀ rẹ̀ nígbà tó di wípé wọ́n ti ń fún lówó into another account. Ìgbà náà ni mo tú àṣírí rẹ̀ jáde tí mo rí pé ọ̀rọ̀ báyìí ó ṣẹlẹ̀. Ná fi rí transaction 1 million kan tó jẹ́ pé account mi ìlú lọ kì í ṣe account mọ́sálásí. Sheikh Ali wọ́n sọ ọ̀rọ̀ yẹn níjọ́ tí bàbá wa Basọ̀run fún wọn ní odidi ẹran tí wọ́n fi ṣèléyà tí wọ́n mú lọ fún wọn ni wọ́n fi jọ sọ ọ̀rọ̀ yẹn pé pẹ̀lú àbúrò bàbá Basọ̀run tí ń ṣe Sheikh Nurain, Imam Nurain, ẹran lẹ gbé wá yìí ọmọ yìí ó ti kọ̀ mọ́ wípé Ògbómọ̀ṣọ́ ọ̀lẹ ni ibi pẹlẹbẹ lèèyàn tí máa bẹ̀rẹ̀ ń jíjẹ rẹ̀ bí Sheikh Alim ti ṣe wí nìyẹn o. wọ́n ní ṣùgbọ́n nígbà tó dé báyìí àárín ọ̀lẹ lódìdí lòún gbé tí ń sọ sẹ́nu. ibẹ̀ náà ti sọ jáde wípé kódà ó ti gba owó lọ́wọ́ Basọ̀run tí àwọn ò mọ nǹkan kan nípa rẹ̀. ìgbà yẹn làwọn Basọ̀run àtàwọn special committee iná tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa value ọ̀rọ̀ Zubairu Muhammed Taofeek wípé mo ní information lórí gbogbo movement Yunusa wípé nítòótọ́ ti ní account mi. mo ti sọ jáde nígbà náà pé ó ti lọ rí ṣé account mi ti ń gba owó lọ́wọ́ àwọn tó wà ní diaspora. níbi tọ́rọ̀ rẹ̀ dé yìí tí gbogbo wọn bá ní bẹ̀rù Ọlọ́run nítòótọ́ bá pọ́lọ́ náà bá bẹ̀rù tí bá pé Yunusa náà bá bẹ̀rù tí gbogbo wọn bá jáde tán bá ní wọ́n sọ̀rọ̀ wallahi ta'ala Yunusa will not escape it. àwọn tó wà ní diaspora tán bá sọ nǹkan tí wọ́n ná fún Yunusa yìí will never ever escape it. bàbá wa Akadif gbogbo eré tí wọ́n ń sá lórí pé kí Yunusa kọ́ mọ́ kó ń bẹ if he stood for the truth nítòótọ́ kí wọ́n tún lọ rí béèrè wò lórí gbogbo àwọn tó ń jọ deal pẹ̀lú wọn ní diaspora pátápátá ká lọ rí béèrè wò. ẹ dákun àní bàbá Akadif, I want you to come to show off Ògbómọ̀ṣọ́ land. I want you to come and sit down with imam in council kẹ́ bí wọ́n lè bá àwọn ìmáàmù yẹn bá wọ́n jẹ kọ́bọ̀ nínú owó mọ́sálásí. wọ́n kọ́bọ̀ wọn ọjọ́ kírun wọn mọ bó ṣe wọlé bó ṣe ń jáde bọ́ tó ti blackmail gbogbo wọn lọ owó mọ́sálásí ni wọ́n ń jẹ gbogbo wọn náà ní mọ́sálásí jímọ̀ tiwọn. tó wo mọ́sálásí tí wọn ò tí ì tó kó jẹ fún wọn tó wáyé kó dìgbà tán bá wá sí central mosque Ògbómọ̀ṣọ́ kan tó wá kó jẹ. ẹ fail láti jókòó láti find out something like this. He was telling his own people lábẹ́òkúta nígbà tí kábíyèsí ò tí ì dé ẹ má bínú pé wọn wálé torí pé iṣẹ́ ló pọ̀ jù fóun sí wọ́n mọ̀ pé kò sọ́ba òun náà ni ìmáàmù òun náà ni ọba tó ń bá ṣe l'Ógbómọ̀ṣọ́ lábẹ́gẹ́. àwọn èèyàn rẹ̀ sọ fún wa nígbà tára tù ní ìsẹ̀mẹ́rẹ́ tí ń lọ sábẹ́òkúta ẹni àwọn tí ń fi lọ rí bábà bẹ́ẹ̀ gbà lábẹ́òkúta fi ń gbé kábíyèsí ṣépè torí wọn ò jẹ́ kọ́ ọmọ wọn ráyè mọ́ operate the way he wants to operate. Why? ẹ̀yin tẹ́ gbé kíní ìwá ṣé kò ti tó kẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run pọ̀ mọ́ yìí fẹ́ túlù ni. now talk of baba wa ààrẹ mùsùlùmí. Do you know one funniest thing? Very 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 funny. baba dá sọ bọ́ ọmọ yìí lọ́rùn ọmọ yìí bú wọn. I'm not even going there. This is another story, another different ball game entirely. Bàbá wa rẹ̀ mùsùlùmí gan lè mọ̀mọ́ tí wọ́n bá gbọ́ téèpù yìí ni wọ́n tó mọ̀ tàbí tí wọ́n bá mọ̀ mo salute courage wọn wípé wọ́n keep that spirit of leadership wọ́n keep secret ẹ̀ sọ́kàn ara wọn sọ jáde. èmi Zubairu Muhammed Taofeek fẹ́ sọ fún yín láàárọ̀ yìí. lẹ́yìn ìgbà tí bàbá gbé mọ́tò fún Yunusa gbé mọ́tò lọ sọ́dọ̀ ẹnìkan pé kán bóun sáfíìsì ẹ̀ ìyẹn wá ń sọ fún Yunusa pé mọ́tò gidi náà gbé fún ẹ o
kódà kó lè bá àmọ́ gearbox mọ́tò yìí tí gearbox rẹ̀ bá bàjẹ́ ibi tó wọ́n dé tó máa fẹ́ ṣe gearbox rẹ̀ ìmọ̀ tó 1 million ó ní 1 million ọmọ àlè ni ọmọ ojú ọ̀rọ̀ lárí ara rẹ̀ bù máa sọ ó lọ sẹ́yìn ó lọ rí bá mechanic ó lọ negotiate pẹ̀lú mechanic kan wọ́n wá jọ padà pé ààrẹ mùsùlùmí láti sọ fún ààrẹ mùsùlùmí pé gearbox mọ́tò yẹn ò dáa. ààrẹ mùsùlùmí ní láti gbé gearbox tuntun again aside from that car wọ́n láti gbé gearbox tuntun ránṣẹ́ láti Èkó wípé kán gbé wá bá Yunusa ní Ògbómọ̀ṣọ́ kan bá change gearbox rẹ̀. Do you know what he did? ó gbé gearbox yẹn ó gbé lọ sí ọ̀dọ̀ àwọn àáfàá súnà náà lọ padà bá ta tó fi gba 700,000 naira. ẹ̀rí pé mò ń kóòtù owó mo sure bàjẹ́ is confirmed gidi lẹ́yìn tí wọ́n ti gbé mọ́tò fún mọ́tò tuntun ó tún padà tó lu ẹni tó gbé mọ́tò fún tún padà lù ní jìbìtì àwọn tó wá tún jọ lu jìbìtì ọ̀hún wọ́n tún wá jẹ́ pé àwọn ahalu sunna so tí Yunusa bá sọ pé ẹni tó bá kéwú tí ọba ṣe kíní kan jìbìtì ní ọmọ yìí tí ń ṣe ní sọ fún yín in tí òun ń ṣe ló ń sọ fún yín sáwọn tó bá lè sanáwí tó bá ṣe kíní tó bá ṣe kíní tó bá ṣe kíní tó bá ti lọ sùkúl gbogbo ẹ̀ in tó ń ṣe ló ń sọ fún yín. I was complaining, I was saying it, and I keep saying it at that time when this guy went for linguistic. He doesn't know anything about Islamic law. The ethic of Islam kò mọ̀ ọlọ́rẹ̀ kọ́ èdè Arabic ni. Do you know one funniest thing? I have the video níbi tí Yunusa gbé ti ń sọ pé nígbà tí wọ́n interview òun sọ déédéé òun sọ déédéé àwọn èèyàn sọ pé Allahu Akbar wọn kan kí ló ṣẹlẹ̀ níjọ́ náà wọ́n ti lọ rí rẹ́ǹtì àwọn ọmọ tásì ẹ̀yìn wọn ni wọ́n pọ̀ rẹ́gẹ́dẹ́ báyìí pé tó bá ti ń sọ̀rọ̀ ẹ̀ mọ́ kí gbé ṣéwù Allahu Akbar ṣéwù Allah wọ́n wá sọ di political gallery níbi screening wọ́n fi ariwo gbé Yunusa wọlé and I still have it authoritatively confirmed nínú àwọn àtàjọ jókòó tó gbé ti ṣe screening ẹnìkan fi Arabic language fi bí léèrè wípé sọmọ hammer lórí hammer ẹ̀ tẹ́sà lónìí sọmọ lórí pé so lè ha sórí onílà bó ṣe ń sọ pé lára àwọn èèyàn tó wà lẹ́yìn rẹ̀ tẹ́sà ṣé Allahu Akbar wọ́n darúgbó dàbẹ̀ ẹrú wọ́n ní sọ hammer olóhùn ọ̀ha kò fi purọ́ òun ní lọ́rẹ̀ tó lọ́rẹ̀ máa ṣe wòlímọ̀ fáwọn ọmọ tó ti há odidi kùránì tó ń lọ́rẹ̀ ṣe wòlímọ̀ tó pọ̀ ọmọ tí ó jókòó tó pé láàrin ọjọ́ kan wọ́n ń parí kùránì kan ó sì láwọn àfáà tó máa ń ṣe gbogbo pé 419 ni wọ́n àfáà òní ìdádí àtàfáà òní sanáwí gbogbo wọn tí wọ́n bá fi nǹkan míì kún tí wọ́n bá lọ tó kàwé wípé gbogbo wọn pátápátá 419 ni wọ́n padà já sí wàláì kò regret ẹ̀ ó tún di jọ́ kejì ó tún tún wí. nǹkan kan tí gbogbo yín fail láti understand ni pé gbogbo àwọn tí Yunusa ń bọ̀ àbí tí ń sọ̀rọ̀ ọba he has never repented. kò farabalẹ̀ pé kẹ́ẹ̀dẹ̀ rí pé ó ṣòro lójú rẹ̀ pé mo tọrọ àforíjì tí mo ṣe yí ọ̀dà ìṣàforíjì fún mi. He still believe he has done it right. ẹ wá ní Zubairu Muhammed Taofik bẹ bàbá Sakaba lógun it become new thing mo ń bẹ bàbá àti tèmi. bàbá ní Sakaba lógun jẹ́ sí mi ọmọ àdúgbò kan náà ni wá kí ló pa wá pọ̀ tí mo ń wí ọ̀rọ̀ Yunusa
Alhaji Monsuru àdúgbò kan náà ni wa mo bá fẹ́ jáde mi ò ní mọ́tò l'Ógbómọ̀ṣọ́ mo bá fẹ́ gbẹ̀ǹkùlé Alhaji Monsuru jáde láti lọ rí gọ̀kadà wájú ilé Alhaji Monsuru báyìí ni màá gbà kọjá tí mo bá ń bọ̀ tí mo bá fẹ́ gbẹ kó yá mi wọlé wájú ilé Alhaji Monsuru màá gbà padà wálé. We've never had anything at all. Kí ló kó sí wa láàrin ọ̀rọ̀ Yunusa? The most pathetic one ẹ̀yin àfa àgbáyé ni mò ń sọ fún yín kẹ́ mọ́ bá wa gbọ́ àti gbogbo àwọn yẹn very pathetic one. Obìnrin kan bẹ tó jẹ́ ọmọ inú ilé Ayélára because she stood with the truth but unfortunately a lot of us a ò mọ̀ wípé ó ní àìsàn sugar ó ní àìsàn diabetics wà lórí kọ́sẹ̀ ó ti wá jẹ́ lára ó fi wá di pé at the end of the day the woman lose one of her leg wọ́n gé ẹsẹ̀ rẹ̀ ṣé mọ̀ pé àwọn kan bẹ nínú wọn tó yẹ pé àwọn ọmọ ìyá ẹ̀ àtàwọn ọmọ bàbá ẹ̀ nínú fámìlì torí ọ̀rọ̀ Yunusa wàláhì wọn lórí kí ọmọbìnrin yìí ní hospital tí wọ́n fi gé ẹsẹ̀ rẹ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí I'm saying it with pains in my heart kẹwọn nǹkan tó rọ̀ Yunusa dálẹ̀ nílùú. I'm saying this with pains inside me wàláhì mo fi Ọlọ́run bá mo fi búra fún yín. I'm saying this with pains in my heart. Ọmọbìnrin yà ọmọ ìyá rẹ̀ àtàwọn ọmọ bàbá rẹ̀ wọ́n deserted. Ọ̀rọ̀ Yunusa ló dálẹ̀ o wọ́n ti gé ẹsẹ̀ ọmọbìnrin yìí. She's lying there in the hospital. Àwọn ọmọ ìyá ẹ̀ they are almost 10, only 2 or 3 of them. They won't support it. No one support obìnrin yìí and they don't even have money. They don't because she stood with the truth. Àìsàn ló mú o àṣàṣìkọ́ kò sẹ́ni tó gbé sí ẹnu ọ̀nà anybody àṣàṣìkọ́ ló mú ẹ̀sán ní a lot of us don't know. She stood with the truth. She stood with the truth. Ó dúró lórí òdodo. It makes her own people, àwọn ọmọ ìyá ẹ̀ àtàwọn ọmọ bàbá ẹ̀, only 1 or 2 of them they wọ́n dúró tì. The remaining about 6, 7 or 8 or more they desert her just because of ọ̀rọ̀ Yunusa. Ẹ̀gbọ́n náà sọ fún yín tó fi dé stage pé tán fi amputate ẹsẹ̀ obìnrin yẹn yọkan. All of us knew what diabetics is all about. Tó bá ti wò yẹn lára tán. Ọ̀rọ̀ Yunusa ti destroy a lot of things. No, it has never bring unity. So that is why mo sọ pé ẹ̀yin Christians tẹ́ wà l'Ógbómọ̀ṣọ́ àtẹ̀tẹ̀ wà ní diaspora ẹ ṣeun àti ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ wà ní Ògbómọ̀ṣọ́ àtẹ̀yin tẹ́ wà ní diaspora tẹ́jọ́ mọ́ Ògbómọ̀ṣọ́ ẹ ṣeun. Ọlọ́run ní bá nǹkan kan yín kankan jẹ́ sùúrù tẹ́ ń bá wa ṣe l'Ógbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́. Ọlọ́run ò ní bá nǹkan yín jẹ́ torí pé tó bá jẹ́ pé yín náà bá jáde ní Ògbómọ̀ṣọ́ bá ti dàrú. Tẹ́mi náà bá fi ìbínú jáde pẹ̀lú bí tọ́rọ̀ Yunusa bá ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ dé Ògbómọ̀ṣọ́ ọba ti túká. A ní àwa mùsùlùmí ló ń ṣe sí. We have been condoling it. Gbogbo ètí ń ṣe sí àti ètí ń ṣe sí kábíyèsí ẹ kọ̀ǹdó rẹ̀ mú mọ́ra ni. I really thank you on behalf of all the Muslims, the truthful Muslims tán dúró ti Islam gẹ́gẹ́ bí Islam ṣe wí tán dúró ti l'Ógbómọ̀ṣọ́ ni mo fi ń kí gbogbo yín la fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pé ẹ ṣeun tí ẹ ò jẹ́ kí ogun kọjá ló wa. Ọ̀rọ̀ Yunusa ti da ogun lẹ̀ l'Ógbómọ̀ṣọ́, ogun gidi underground. I was saying it níjọ́ kan mo ní Ògbómọ̀ṣọ́ ń bleed omi ojú Ògbómọ̀ṣọ́ ti gbẹ ó ti mú ẹ̀jẹ̀ jáde. I was saying it mo mọ nǹkan tí mo ń sọ mi ò ya wèrè. I
I know what I'm saying. I know what I'm seeing. I know what I'm hearing. Ògbómọ̀ṣọ́ bleed. Omi ojú ti tán lára Ògbómọ̀ṣọ́, ẹ̀jẹ̀ ló ń jáde lára Ògbómọ̀ṣọ́. Ẹ jẹ́ kí Unison máa lọ. Ẹ̀yin aláṣẹ ẹ ti mọ wípé ọmọ yẹn sọ́mọ Ògbómọ̀ṣọ́, ẹ ti kí lè dúró dé. Ẹ ń fìyà jẹ wá l'Ògbómọ̀ṣọ́. Ẹ fẹ́ kógun jàlú wa. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. We see the truth. We see the truth. You are still tormenting us. Ẹ ti ródòdó lẹ̀. Kí lẹ̀ ń sá fún? Kí lẹ̀ ń bẹ̀rù? Ọmọ yẹn sọmọ Ògbómọ̀ṣọ́ àtọ̀ dépò ọmọ inú ilé tẹ̀ pé. Ó wá gíláàrí. Ó wá ń bú everybody káàkiri. Ó wá ń yẹ̀yẹ́ Islam káàkiri. Ẹ̀wọ̀n nǹkan tọ́rọ Ògbómọ̀ṣọ́ dá. Gbogbo àwọn afọ Ògbómọ̀ṣọ́ wá dàbẹ̀ ní pé wọn ò kéwú. Go to the social media. Ẹ̀wọ̀n táwọn èèyàn sọ nípa Ògbómọ̀ṣọ́. Even for not being a Muslim, as a Christian, àwọn oníṣẹ̀ṣe ojú ọgbà wá tì. Ojú ò ti gbà wá tì báyìí. This guy is a devil. He is a devil. He is a devil being supported by cults. Gbogbo àwọn ẹ̀tẹ́rí tí wọ́n tẹ̀lé wọn lẹ́mí òkùnkùn ni wọ́n, ẹ̀mí òkùnkùn ni wọ́n. Àwọn ọmọ tó ń tẹ̀lé wọn ọmọ tí wọ́n ń ṣe wọ́n initiate wọn ni. Wọ́n mọ̀. I read a lot of things, a little one in my own little way. I read a lot of things in my own little way lórí mafiaism. I read some things about those in cults. Tí mo bá ní mi ò kàwé bí tí bẹ́ẹ̀ kọ́. I search and seek for what I don't know. Wọ́n ti wàláì wọ́n ti kó gbogbo mọ́ sọ. Bàbá wa Gandhi. Ọlọ́run bá yọ bá wa fún yín ṣe. Ẹlẹ́mìí dáadáa fún Ògbómọ̀ṣọ́. Ẹ̀sìn lẹ́mìí àti fẹ́ ṣe dáadáa fún wa nílùú Ògbómọ̀ṣọ́. Gbogbo nǹkan yẹn Ọlọ́run bá kò ní bá bàjẹ́ fún yín. Ẹ̀mí 25 years vision tẹ́ni fún Ògbómọ̀ṣọ́ kò ní kú. Wọn ò ní sin lójú yín. Ẹ ó lò ẹ ó achieve ẹ̀. Lójú ayé yín náà wọ́n ti mọ́ celebrate ẹ̀. Dákun ẹ jẹ́ kí bàbá yóò rí ṣẹ́ṣe. Ẹ jẹ́ kí bàbá rí ìlú tó. Mo bẹ̀ wá. Gbogbo ẹ̀yin àfáà àgbáyé mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba. Iṣẹ́ dọ́wọ́ yín ọ̀dọ́wọ́ yín. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ jáde sọ tí ń jí òdodo ọ̀rọ̀. Ẹ̀yin àfáà Ògbómọ̀ṣọ́ ẹ má bẹ̀rù. Ẹ jáde sọ̀rọ̀. Ìbọ̀rọ̀ Ọlọ́run lẹ fẹ́ sọ. Kì í sọ̀rọ̀ èèyàn. Ẹ sì kárí mọ́nú ẹ ṣe fara pamọ́. Kí lẹ ń bẹ̀rù? Ẹ ó kú. Ikú tẹ́ ń sá fún tẹ̀lé yín kiri o. Ó sì bí jò pé ti lè báyìí. Iṣẹ́ tẹ́ ń sá fún ó wà lára everybody. Kò sẹ́ni tẹ́ bímọ ọ̀la o. Ó dáyé tán lọ́wọ́ bá ń ṣe gbogbo ẹ̀ o. Ẹ̀yin àfáà kí lẹ ń sá fún. Tírú Unison fi yẹ̀yẹ́ gbogbo yín tẹ́ ò lè jáde. Ọlọ́ọ̀. Kí lẹ ń sá fún? Gbogbo lọ́ba lẹ́ka lè rojọ́ mi ò ṣe ní rojọ́. Mi ò ṣe ní pariwo. Ẹ sì fẹ́ kí n dákẹ́. Ìlú sì jóná lọ. I will not keep quiet. Wallahi, even if I'm going to lose my life, I
I will not keep quiet. Mi ò ní dákẹ́. Gbogbo yẹn tó bá tún wá bá mi pé tó ta òfin kí n tó ń sọ ti pọ̀jọ́ Ọlọ́run bá kan rẹ̀ jẹ́ má bá mi sọ mọ́. Ṣé òwúrọ̀ dodo ọ̀rọ̀ ni? Sùúrù orí ibú wo lẹ fẹ́ mọ fún mi náà? Sùúrù orí burúkú wo lẹ fẹ́ mọ fún mi? Lọ́ba ní ká lè sọ̀rọ̀ kó ní dáfẹ́ ní ti sọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ tí mo sọ náà kò jẹ́ kẹ́ ẹ mọ̀ bí dáa lọ yìí ni àtúwárí ẹ̀ tó wá tó fẹ́ sọ̀rọ̀ kó ní dáfún gbogbo àwọn táwọn aburú fún gbọmọ sọ. Kill me, that's the only thing. Take my life, that's the only when you are going to have peace. Tó bá jẹ́ pé pa mí ni ó máa mú àlàáfíà wá fún Ògbómọ̀ṣọ́, ẹ pa mí kó Ògbómọ̀ṣọ́ kó lálàáfíà. But if you feel you are going to torment me, I will not keep quiet. What you are doing to me would not make me keep quiet. Wallahi, until the right thing is done. Until I'm not looking for man's support. I believe Almighty Allah knows why He has chosen me to do what I'm doing. It's not my making. No. You planning it. Believe. Ọlọ́run mo down. Okay, me mo dé alone. And I know you are with me. Gbogbo ẹni tó bá sì wà pẹ̀lú mi, Ọlọ́run bá yọ bá mi wà pẹ̀lú onítọ̀hún náà. Gbogbo ẹni tó bá sáré kí n mọ̀ ṣubú, onítọ̀hún kò ní ṣubú. Dídó tí mi kò mean anything. I didn't take myself to be something. But Ọlọ́run ló wà pẹ̀lú mi. Ẹ bọ́ sórí rẹ̀. Ṣé ibi tí mo ti ń sunkún yẹn gangan ní ká gbé jáde ní ìsìn ní kẹ́ lórí mọ́ sọ. Lọ́ba ní ká mọ̀ sunkún o. Lórí kan fẹ́ lọ ẹ̀wọ̀n ló fi ń sunkún tó mọ̀ wí nìyẹn. Tó bá jẹ́ pé mo bá sun ẹkún èké ni kí n máa bá èké rìn láyé mi. Tó bá jẹ́ pé omi tó bọ́ lójú mi torí àánú ilé Ògbómọ̀ṣọ́ ni gbogbo àwọn tó wá aburú fún Ògbómọ̀ṣọ́ àrọ́mọdọ́mọ wọn ò ní jèrè ara wọn. It's time for us to sleep sideways. Look onto the ceiling. Turn right. Turn left. Then you use your sense. One way or the other, ẹni tó bá mọ̀ pé òun bá lọ́wọ́ síbi tí Ògbómọ̀ṣọ́ gbé dìde dúró yìí, ẹjọ́ jáde. Olórí burúkú kan bẹ l'Ògbómọ̀ṣọ́ dì sí ìhun tó yẹ pé ó ní problem Ògbómọ̀ṣọ́ wa. I'm coming for you. Gbogbo òru ẹ bá abilérè. Yusuf Ayílára. Oògùn tí wọ́n ṣe fún ẹ pé gbogbo bó bá ṣe ń ṣẹlẹ̀ kán mọ̀ pé ọkàn mọ̀ ẹ̀ tó yẹ pé wọ́n lọ dá wàhálà alẹ̀ tí gbogbo ayé ò pé irọ́ ló pa. At each step gbogbo tó ṣe ní north ni màá mọ̀ sọ jáde. And people will come for you. Yusuf Ayílára, you are not going to escape it. Kì í ṣe Yusuf nìkan o, gbogbo ẹ̀yin tẹ́ kù nínú ilé Ayílára tẹ́ bá wọn pé ń bá ń sábò ṣe tètè change life yẹn tètè change mind yẹn gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ bí Yunus àti ṣe. I'm not going to spare you. I'm not going to spare you. Mi ò ní spare yín. Mo wù yín kẹ́ mọ́ kí mi mọ́. No. I don't care. Àwọn tó ń dà lóru nìyẹn o. A ó kó wọn jáde. Àwọn tó wọ́n wá mẹ́sẹ̀. Olóríire. Ó jáde. Ẹ̀yin aráàlú. Kí ni yóò ṣe? Kí ni yìí mọ̀? Ẹ wo òdodo ọ̀rọ̀ ni. Ẹ gbèsè pé ẹ bu. They make him to lose his job. Síbẹ̀síbẹ̀ ọmọkùnrin sì tún dúró. Wá sọ pé kán tó lọ rí mọ́ ẹgbẹ́ náà ní ọ̀bàdà. Adúgbẹ́ fọ́lọ́n pa lọ sí ọ̀hún àṣìlò àṣìdé. Àtẹni tó pẹjọ́, àtẹni tó pè lẹ́jọ́, ọ̀rẹ́ ni wọ́n. They are in the same camp. But unfortunately, ọ̀rọ̀ Yunusa, ó kò sí wọn láàrin. I am only giving an example of the one I know. Mélòó ló wà nínú ìgboro báyìí tó pọ̀ tọrọ Yunusa tó ti dàrú.
jẹ́ ká sún kátàkàkà. Let's come together. Let's unite. Jẹ́ ká unite. Àìsàn tí ń dá wa láàmú l'Ógbómọ̀ṣọ́, jẹ́ ká gbìyànjú láti pé ká wòsàn. Kọ́nà odò dẹni kọ̀ọ̀kan wa. Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́. Èèyàn fa àti wá káàkiri. Ẹ bẹ̀rù Ọlọ́run. Tẹ́ bá ṣe tán bá fẹ́ sọ̀rọ̀ nípa Ògbómọ̀ṣọ́. Why tí mo fi rely sórí àwọn àfáà torí pé àwọn náà ń pè àwọn náà ń ṣe fídíò káàkiri, àwọn náà ń bẹ ibu àtàwọn ọmọ wọn àtẹ́ntọ́ ọmọ wọn àtẹ́ntọ́ ọmọ wọn àtẹ́ntọ́ mẹ́sà àtẹ́ntọ́ mẹ́sà àtẹ́ntọ́ kálukú fẹ́ trend pẹ̀lú Ògbómọ̀ṣọ́. I'm on YouTube not because I want to make money from it. No. I'm on YouTube just for my people. I have this my YouTube since 2013. I've not been using it. But nígbà tó ṣe pé orí social media ni Yunusa ti fi báyé ọ̀rọ̀ jẹ́ fún Ògbómọ̀ṣọ́ tí wọ́n fi ń ṣe káàkiri, tí wọ́n fi ń wá ní sympathy káàkiri. Àwọn èèyàn mọ̀ pé ìwà aburú ń bẹ tó fi pamọ́. Àwọn kútúbà tó ṣe èyí tó bá fi béèbó tó bá fi wà burúkú ti sọ̀rọ̀ tó wọ́n wà kọ́ tiẹ̀ wọ́n edit ẹ̀. Wọ́n wà gbé ètò dùn jáde. Kò sírú rẹ̀. Alhamdulillah òun náà ló dé ní ìsọ̀tọ̀ pé ẹni tó bá mọ Kùránì tí ó bá tó mọ nǹkan mí subhanallah astaghfirullah kò ní tẹnu mi jáde. Wallahi kò ní tẹnu mi jáde. Ẹgbọ́n tó lórí àwọn àfáà káàkiri. Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run yóò ṣe àánú tó pọ̀ fún wa. Yóò sì gbódòdó lékè. Afẹ́ akọ. Àkọ́rí ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ yìí ni gbogbo ẹni tí ń bá ń dáná ọ̀tẹ̀ kó lọ mọ̀ wípé Ojoo ẹ̀sìn lọ́lọ́run fi pa iná náà. Ọlọ́run ṣì wá dárí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.